bàbá wa gba oníyanjú ní ìjẹta ọ̀kan nù àṣírí bàbá wa oníyanjú tí wọ́n bí ẹ̀yìn ọ̀kan nù àṣírí wọn tún sí mi lọ́wọ́ èmi wàá mà pé ń pàdé yín. Masha Allah. Wallahi azim. Bẹ́ẹ̀ bá ṣe é dá tí o bá ṣe é dá ọ̀la ní orun yẹn. Àlùfáà wa gbà Sheikh Abdul Qadir onílé márùn Abdul Qadir. À ń sọ̀rọ̀ níjẹ̀ta báwọn náà bá ń bẹ live wọ́n máa gbọ́ àbí tí wọ́n bá padà ń wù ní àádá. Àbá àjò wọn lè márùn ní. Àwọn gbìyànjú kí àwọn orí kídímà ṣe fún baba Lágége dépa àpín àwọn ọ̀fẹ́ fi ọjọ́ kan lẹ̀ láì ní rí kídímà ṣe torí káwọn lè ṣoríire irú èyí tí àwọn kan ṣe táwọn rírú ẹ̀. gbà tó wà mú masal wa bàbá wọn yẹn gí ni wọn mú wa ní masal. Allahu Akbar. ẹ wọ nǹkan ọ̀rọ̀ jẹ́ tánu o. àwọn lè bá wọn ní àwọn ń kúrò bàbá wọn níyanjú wípé tí wọ́n bá dé tí bàbá wa Lájí Àgbà bá ní bàbá wa oníyanjú o ájì oníyanjú mo fẹ́ rí o mo fẹ́ rán òun ṣe lágo 8 àárọ̀ wọ́n ní bàbá oníyanjú ó sì dọ́dọ̀ bàbá wa Lájí Àgbà wọ́n sì lè káfù bá ń bẹ̀. tọ́ba wa débẹ̀ ago 8 wọn làwọn fẹ́ rí wọn bàbá wọn lè márùn ní àwọn ò rí ọmọ kéwù kan tó tún ṣerú ẹ̀ lẹ́yìn bàbá oníyanjú. wọ́n wà lè ká tó bá ń bẹ̀ wọn ò ní ti yọjú sí baba wọ́n wà jókòó wọn máa bá wọn àfa ṣe fàájì èyí ṣe tá a rí baba làwọn fẹ́ rí mi ọ̀dà tí mo gbọ́ pa ago 8 wọn pè é lẹ́ẹ̀kan ago 8 bá ní nkú ńlé ní tòye tì 8 lè kọjá kí n tó dé yà yìí bàbá yìí ti kọjá ní wọn ṣàgbákùnù orí 8 làfà ní pè tí 8 wọn bá wá kú nǹkan bí ìṣẹ́jú 5 ni wọ́n ẹsẹ̀ wá gún kèlè sálámà wọ́n ní ìṣẹ́jú kan ò lé kún àsìkò tá a fa àwọn bá dá fún wọn rí alájò lè márùn láwọn gbò bẹ́ẹ̀ lẹ́nu àwọn kan tí wọ́n sọ ẹ̀wọ̀n àbájò lè márùn sí ni òun kì í mú àdísù lè kì í fẹ́ bàbá àwọn ìfẹ́ kádìsù wọn wà dọ̀ọ̀if kọ́dà kò ní lẹ́kọ́ jẹ́ mọ̀ọ́dù lọ́bẹ̀ kọ́ jẹ́ inú kọ́ jẹ́ sọ̀híhù àbí kọ́ jẹ́ hasan ó ti yé wọn tọ́ba tó wá jẹ́ hasanu fi sihhatihi ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ń tún wà àkọ́wájú hasanu lọ oye tó gbọ́dọ̀ tó ju sọ̀híhù lọ hasanu fi sihhatihi àwọn lè máa wá ní mo wá gbéra pé irọ́ tí wọ́n ń pa má bàbá yẹn jí ọ̀fẹ́ lè járọ wọn adájọ́ lè máa ọlọ́run má fi nǹkan kan sí wọn. Àmín. èmi rò wípé sacrifice kéèyàn fi ẹ̀mí rẹ̀ kalẹ̀ fáfáà rẹ̀ ní ìfi ẹ̀mí kalẹ̀ àtúmí àtẹ̀jẹ̀ àtara àti gbogbo nǹkan fún bàbá Mudiru tòní àti fún Sheikh Adam ó ti yé wọ́n fẹ́ lè pé kó àwọn máa tọ́ alájò lè márùn lẹ́yìn ẹ ti wo báwọn pé ìgbà tí mi fẹ́ sọ báyìí bẹ́ẹ̀ mi ti rí i tọ́ yẹ pé mi ní nǹkan kan gbèsè ayé mi ju Sheikh Adam bàbá Mudiru tòní lọ àtàfà mi lókè Agodi mi ní nǹkan kan ju bẹ́ẹ̀ lọ èmi yẹn sì bẹ̀rù ẹ̀rù kéde ni mo ti wà yìí kò sì sẹ́ni tí ó gbéná kárí ọba pé iná òun ilé Sheikh Adam ọ̀dọ̀ bàbá Sheikh Adam àbí Mudiru tòní lọ́ba fẹ́ fi iná òun jó o ti bá wọn èyí fọwọ́ gba iná a wàá sọ̀ kalẹ̀ àjọ wa gbé omi ìjà kaná àjọ bá alálàsì ara wa de tọrọ nbani ara alálàsì de bẹ́ẹ̀ni tí wàá rí tàlájú ńlẹ̀ márùn tó wá ní onísàdá mo ká fáfà ntẹ̀mí mo ṣà dáadáa ní tàlájú ńlẹ̀ márùn kí wọ́n fẹ́ lómi alájú márùn ni mo fẹ́ lè mà á bóyá bẹ́ẹ̀ ni bí bẹ́ẹ̀ kọ́ ọ́ làwọn gbéra ọ̀dọ̀dọ̀ bàbá Oyangi bí ẹ ti sọ yìí wọ́n máa ha kákà rẹ̀ àwọn sọ fún mi o hikayatan minhu tọ́ anayi ni wa Allahu akbar bàbá Oyangi lánàá àwọn ni wa wọ́n làwọn dọ́dọ̀ bàbá pé akramakumullah bàbá wọn mo wá béèrè àwọn nǹkan parọ́ mọ́ yín mo wá ní wọn pa ni mo wá ní wádọ̀ yín wọ́n ní tí bàbá wa Lájí Àgbà fà yín tí wọ́n bá ní ẹ wá lágo 8 àárọ̀ wọ́n lágo 6 kásùbà òtótó lẹ́tì délẹ̀ ẹ wàá kírun mẹ́ ẹ máa wá retí kágo 8 olú mo wá ní irọ́ wọn pa àbálẹ́ bó ti rí náà nù òsíjọ́ tá a fà mí bá ní ẹ̀ ń wá
wákàtí méjì kó tó dìgbà náà ní ti wà lé wọn àmọ́ ní ti yọjú sí wọn torí tí n bá tún yọjú bí fọ́ aago 8 mo tún ṣe àfààní 8 ló pè tí n bá tún wá kọjá aago 8 mo tún ṣàgbákò ó di méjì ẹ̀yin ọmọ kíw irú ẹ̀ mélòó lẹ́yìn ṣe fáfá ni ẹni bẹ́ẹ̀ sọ fáfá ni pé àkàràkùnlá dídí àsìkò òun mo ní nìka tí wọ́n ní wá sí mẹ́ta ń bí òun wá sí àfa rẹ lóun fẹ́ lù ọ́ ó dáná wá sí nìkan ọba kúkú ké gbogbo tó kéwù náà bọ́ọ̀lù bá ká àfa rẹ ọba sí lára rẹ ọ̀ bí ayé ò ní gbà. wàlọ́wọ́ náà lálẹ́ ìlímì sọ́nù sọ́nà wọn. bàbá rẹ nítorí ṣe oníṣòro wà rẹ balẹ̀ dákẹ́ kọ́ sí mu ara ntí mo fẹ́ lò ó sì ń di lò ó sì ń di lò wala ta'jal bil qur'ani min qabli an yuqda ilayka wahyuhu ara ntá wílé sínú tí ni olùnásì ó sì lò mo fi rẹ̀ afallahu amma salafa ẹgbà afallahu anka ama lima azinta lahu lima fa'alta dhalika ọlọ́wọ́ jọ ní alibarika ọfẹ́ gbé mi kí n tètè wálé nù. naam alájí wa ń béèrè wípé èyí ṣe tẹ́ ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ma wulẹ̀ béèrè ṣíṣe tí ń ṣe òun mòrò kóun lọ́lọ́run fi ṣe mí bó ti ṣe mí. Allah láàdá lílímì sọ́dún sọ́dàwọ́. àwọn tó bí ẹ̀yìn. wàlá sàbùrọ̀. sínú fúùsì láhùn zima. tọ́ba yẹ pé nǹkan tí ọ̀dà ni bàbá òun yanjú ṣe fáfá wọn bálájú lè máa rọ̀ fi bá mi sọ̀rọ̀ náà àmọ́ ẹni lè sọ báyìí ẹ̀ máa pè ní lè sọ ń ta báyìí kàlà àwọn bàbá wọn gbìyànjú púpọ̀ àwọn bàbá yẹn gbìyànjú púpọ̀ a ti parí ẹ bẹ àmọ́ bàbá tó bí bàbá wa gbọ́ yẹ kí bí wọ́n ti ṣe pẹ̀lú àfa wọn òun lọ́jọ́ yìí wọ́n ṣẹ́kù lẹ́yìn wọn káàrin inú ilé àfa mi tọ́já sí wípé báyìí já àfa mi bẹ̀ mọ́ rárá gbogbo ẹ parẹ́ wọ́tẹ́lẹ́kàbọ̀ yóò tọ́ mọ́ hàwíyà bí máa sọ́la mú anfusahum ọlọ́run tí ọwọ́ sí ti bàbá wọn yẹn díbẹ̀ òun làfa àwọn akẹ́sọ̀ lẹ́ẹ̀ka ibi bàbá máa gba jamu tabaruat kọ́dà fún ẹni tí ò tó wọn kì í jẹ́ pé torí nǹkan kan ni wọ́n fi ń ṣe kọjá pé jíran àfa yìí lọ́wọ́ àwọn èèyàn lè má fẹ́ fún àmọ́ tán bá rí èmi wọn fún ni wọn bá béèrè lọ́wọ́ wọn òun náà fi kọ́lé kíw ẹni ọkọ́lé kíw ẹni ọkọ́ mọ́sálásí èyí wọn náà tó wọn ọlọ́run ò ní báyìí wọn jẹ́ o ọlọ́run ò ní báyìí wọn jẹ́ o ẹ̀yin náà bẹ́ẹ̀ náà kò ní fi yín lẹ̀.